Ẹni ọdún mẹ́rin
lọ́kọ̀. Ọlọ́run ilé bá lè dúpẹ́ ánsà ní fúnfẹ́ ní bá lè dúpẹ́ wọn làbí bàbá ìdòwò nínú ọ̀rọ̀ àbí láṣẹ ní. Àmọ́ bẹ́ẹ̀ bá kó tẹ̀ dúpẹ́ á fi ìyàfún ẹni tí a ń jẹ tẹ́lẹ̀. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run o, alhamdulillah. Àgbà Adá Muhammad náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá Imam, ẹ̀yin lọ pẹ́ náà. Ẹ̀yin bàbá rere, bàbá dáadáa lẹ́yìn ilé bàbá. Gbogbo àtàlà pàdé lórí máa dùn ní. Àìmọ̀ ẹ̀yà èyí tá a pàdé lẹ́yìn láìpẹ́ yìí. Lọ́dọ̀ àpáàbò ìjọba ó ṣe kan nínú nísàlẹ̀ míì náà. Bàbá ni wọ́n máa ń tún sí nǹkan dáadáa. Wọ́n yìí gbàgbàlagbà tí mo rẹ̀ wọ́n pàdé sórí olóore. Ẹ wá wọlé ńláńlá tó lọ sí fún bàbá náà. Ẹnu wọn tó dájú ká lè kó yìí. Bàtà wọn wà nílẹ̀ tẹ́lẹ̀ abẹ́kọ́ dájú tàbí sáà máa tọrọ sọ́rọ̀ mọ́ akọ́ dájú. Ọlọ́run wá ní sípé ní ọ̀pá. Ẹ lò pẹ́, ẹ lò jìnnà, ẹ lò yókùn. Wọ́n á ní pẹ̀lẹ́ rí àwọn ọmọ ayé náà kọ́ kò lè káwọn náà oṣù gbó dáadáa yìí. Àpàdà tí kò sì ní báyìí, àbáyé ló bá yọ̀ náà. Lápẹ̀tẹ̀ ti bá jẹ́ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa. Ọ̀gá ẹ̀rọ fún ẹ̀rọ àti gbogbo ilé ìjọba mọ́tàlásì àtàwọn ilé tó mọ́tàlásì náà ìdí ọ̀sẹ̀ olówàsì àtàwọn bàbá sàdọ̀ fún gbogbo ìjọba mọ́tàlásì. Bismillahirrahmanirrahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أواخر ربنا ولصدر ربنا وآتي وسعد الدين آتي وسعد الدين رواية الدين عبد الجمالي يشيرون بشيء أقصد هذا وشيء وجالون دازاي يشتغلون ولا يوم الجيش الميوى دايم الميوى بايجين الميوى بايجين الميوى سدادا بايجين Kátàrà bẹ́ẹ̀ akínyìn kẹ́kọ̀ọ́ oríire. Wọ́n yẹn ní síbẹ̀ látòkè lọ́hùn-ún. Látọ̀lá Ájí Abdullahi Akébọ̀dé. Ọlọ́run tó ṣàlékún dáadáa fún National àgbà. Olùkárí gbogbo àwọn National tó wà nínú Lẹ́sbàt. Àwọn aṣọ gbogbo látara aláìwọ̀ sọ̀rọ̀ àti dé ojúlárí. Ẹwà bí ẹ̀sùn ti kan tó ṣe kárí tó bá dá lásìkò rẹ̀ òun náà ní ìṣúràbí ọmọ ọmọ ẹ̀. Wọ́n wá fún díẹ̀ káàtó lásìkò rẹ̀ òun náà ní ìṣúràbí ọmọ ọmọ ẹ̀. Ọba tó bá jẹ kílù bá tóòrò ó kọ ẹ̀rọ nípa ẹ̀. Èyí tó bá ti jẹ kílù bá fi dàrú ó kọ ẹ̀ náà ní parẹ́. Ọlọ́run tó ní kọ́ wọn dá lásìkò sí àdúgbò lọ́dọ̀ ọlọ́run. Jàmbá yìí nígbà yìí bọ́lá mi lọ́dọ̀ pọ̀ nínú Islam. Bàbá náà akọ̀wé tó sọ fún mi pé kò sí táàsì nínú àbíṣe ìbáko. Ẹ wá ẹ máa náwó ẹ nara báńkì ṣáájà ní báńkì wọ́n lè di gbogbo táwọn àti ìyẹn wọn wá. Àwọn míín náà rí bẹ́ẹ̀, àwọn míín ò rí bẹ́ẹ̀. Ẹlòmíín olóyè ọmọdúgbò ni ọba ti lò tán. Okuláyé ló ṣe máa ń fẹ́ òkúrú ẹni. Àbẹ́ni tí ó gbàgbé ẹni àwọn ọ̀dọ́ gbàgbé ẹni náà. Àpálẹ́ tó pọ̀ ìdí pọ̀. Àwọn ará yìí sọ̀rọ̀ gbogbo nẹ́fà pátápátá ẹ̀ ń wò mí tẹ̀ ń wò yìí. Ẹ̀yin náà ń wò mí náà àtẹ̀lẹ́ tí ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin. Ẹ̀yin náà ní ìtẹ̀sẹ̀ láyé nìyẹn o. Bàbá bí ẹni pé kí lọ́wọ́ á ṣe láyé kò sí ìmọ̀ ìgbésẹ̀. Lẹ́yìn ìpàdé wọn àádọ́ta ọdún kò sí ìmọ̀ tó wọn sí. Ó lè kọjá wọn 60 ìgbé ìmọ̀ tó wá sí. Orí òun náà fi ara rẹ̀ nípa kí òun tẹ̀ wáyé wá sí. Wọ́n tó máa 60 ẹ̀ sí ilé rẹ̀ tó wáyé wá sí. Lẹ́gbẹ́ kò sí ìmọ̀ tẹ́ sí.
ẹni ọwọ́ ayé tó mọ̀ kọ́lọ́hùn là á tó tó máa tó wọn ti láyé pẹ̀lú bá kájọ kọ́lọ́hùn bẹ́ẹ̀ ti ń dà yìí àjọ owó ẹ̀sìn ni àjọ ọmọ kíkí ẹ̀sìn ni àjọ àkàlàtù ẹ̀sìn ni àjọ nábìlà ẹ̀sìn ni láti sàárà káyọ̀ kàkà ọmọ ẹ̀dá wọn ẹ̀sìn ni ẹ̀sìn ìtọ́jú láyé apáyé kọ́láyé ni ápìlẹ̀ lọ apá sọ́gbọ̀ láyé ni ápìlẹ̀ lọ apá tó gbogbo láyé ni ápìlẹ̀ lọ gbogbo nǹkan abáláyé ní ápìlẹ̀ òǹkà ní káwá sí káwò sí yóò fi rẹ̀ ntọ́nà ní àwa ṣe ní kíkẹ́ lọ́ọ́ sìn mí ẹ bá sì mí tẹ́ ẹ tẹ̀ mí ẹ pè mí mo ṣe tẹ́fẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ mi padà ẹ gbọ́dọ̀ tó mi. ẹni tó wá bá ẹnu jọ kánú ìjọ Islam nẹ́sípàtì ní kọ́líìbù ní màgàzí ní àdàbí ní tòmọ́rá ní àsáàlùdíìnì ní àwọ̀díìnì ní gbogbo díìnì jẹ́ bẹ́ẹ̀ wàbíríyà ní ìjàníyà ní ẹ̀tẹ̀láṣíyà ní gbogbo yọba bá ẹ̀tọ́ ẹgbẹ́ kan ìjọ kan nínú Islam fọmọ orí kan ṣe òótọ́ bá sì ṣe kan lọ́jọ́ yìí lọ́jọ́ yìí a máa áwọ̀ àwọn tó bá ń yọ ẹ̀. ẹ̀jẹ̀ adúpẹ́ orí wa kọ̀ òwúkọ̀. ọ̀gbẹ́ ní ìbálẹ̀ ìjà ọ̀sàlẹ̀ kúkú. ẹ̀jẹ̀ adúpẹ́ orí wa kọ̀ òwúkọ̀. ọ̀gbẹ́ ní ìbálẹ̀ ìjà ọ̀sàlẹ̀ kúkú. ní àbá àkómẹ́rò ní àbá ṣe nájọ mu gbogbo ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́sẹ̀ tó bá ti jẹ́ torí ọlọ́run ni ló fi ń ṣe é wọ́n tún wá fi ọjọ́ yìí bẹ́ẹ̀ wọ́n jáàmà akẹ́yìn náà o ẹ̀yin tẹ̀ náwó àti ìjọba yìí tẹ̀ jáàmà ẹ̀yin tí a ti di akẹ́yìn náà o wọ́n tún wá jọ yìí nínú ẹgbẹ́ ọ̀hún wọ́n lẹ́yìn ní agbẹ́yìn lákẹ́yìn bí àwò wọ́n ń sẹ́sì àwọn agbálẹ̀ mọ́lọ́rásí àdáni mọ́lọ́rásí agbọ́pàlẹ̀ mọ́mọ́ arọ́wàsí ọwá mi lórí àwọn tẹ́tẹ́tẹ́ ẹgbẹ́ àti tí a mọ̀ ẹgbẹ́ fáìsì gbogbo ilẹ̀ kó oríire ẹ bá bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀rì ìjọba ìjíṣẹ́ obìnrin bẹ́ẹ̀ jẹ́ àdúpẹ́. ẹ̀jẹ̀ àdúpẹ́ ọ̀rẹ́ wa kọ̀ ọ́ bọ̀. ọba tí fún ẹni tó ló tó àdúgbàsí ẹni tó ní òtó ọlọ́wọ́ tó dàgbà lọ́wọ́ ẹ̀ kò sí bá nínú ẹ̀sọ̀ pé alhamdulillah ẹ̀dí ń bẹ lọ́rùn rẹ̀ aláàfíà bẹ lára rẹ̀ wọ́n jẹ òun mu òun rìn lọ òun rìn wọ́n lọ́wọ́ tó rí fún ọ àwọn èèyàn lọ́wọ́ lọ sí ìlú àwọn èèyàn ní ti èrè lọ́wọ́ àti wọ́n wò jẹ́ ọ̀sán ọ̀yá yọ ọ̀sán ọ̀yá kọ̀ọ̀sán ẹlòmí ó sì ní sàǹdí èkó láyé èmi dúpẹ́ tèmi o ọkọ bàbá wa bàtà dúpẹ́ o bàbá wa dúpẹ́ o ọ̀pẹ́yìn náà dúpẹ́ o alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin rahmanir rahim maliki yawmiddin اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
ọlọ́ tọ́pìkì náà mọ́ wa ní wọ́n ní ká sọ̀rọ̀ lórí pé what are the road benefit of usher in Islam. Àwọn kristu alágbàtẹ́rù àwọn bíi ushers àwọn tí ta sọ sí bàbá tó dé ní nesfat àwọn tí ń gbálẹ̀ ní mọ́sálásí tí wọ́n kọ́ tọ́lẹ̀tì tí wọ́n ta tẹ́ǹtì tí wọ́n ṣe owó tó gbogbo ẹ̀ lè dá káwọn jàmbá tó dé àwọn akéèké ní ipa wọn kíkà ń sọ̀rọ̀ síwájú kéèké ní ipa wọn àtòwé tí ń bẹ fún ẹ̀dí máa ń ṣe irú bẹ́ẹ̀ òun náà ní tí wọ́n fi àkọlé wá àsìkò ní gẹ́gẹ́ tó yíjá sí pé àwọn ọ̀ṣà náà wọ́n ṣalágbàtẹ́rù wá àsìkò ní ẹni bàbá wa sọ pé òyìnbó ní tẹ́lẹ̀ àti kéèké ní bàbá tó lè kó sí. ẹgbẹ́ lórí ọkọ̀ ní wọ́n dá wákàtí wọ́n kà wọ́n láwọn fi ṣe dárẹ́bà wa ìjọba jẹ́ iṣẹ́ ìjọba tó wà ní pé mọ́sálásí ọlọ́run ẹ̀jẹ̀ ká ṣẹ̀tọ́ fún láti mímọ́ pẹ̀lú ẹ̀sìn nítorí ọlọ́run. Kasih memang bergurau nítorí Ọlọ́run. Olúwa sọ náà Kùránì tí ọ̀nà mẹ́ta tàbí mẹ́rin Ọlọ́run ń dápọ̀ mọ́lásí ń fún wa ń kọ́ wa ń bíyẹ wa nínú àwọn duty àti responsibility tá a gbọ́dọ̀ ṣe fún ilé Ọlọ́run. Kìí ṣe ká kọ́ mọ́lásí tó ti jẹ́ràn jẹ́ràn yìí. Káwá ilẹ̀ kábàtì ilẹ̀ lọ. Papa aláyọ̀. Àwọn èèyàn náà bá máa bẹ́tà àpárẹ́ ní bá sọ̀rọ̀. Àti inú òní wọn bàjẹ́ pé àti ẹ̀rẹ́ ni a bá sọ. Fún ẹ̀tọ́ mọ́sálásí náà ni ká máa lọ bẹ́ẹ̀. Bàbá ni, ìyá ni, olówó ni, ìjọba ni, àbá ni, ìjọba kọ́ mọ́sálásí jàǹjà. Tọ́náwó síbẹ̀ tí ọba délẹ̀ fún kò ṣeé gbé nígbà tó tọ́jú láti ní ká máa lọ ọ́fẹ́ lọ kí wọn ẹ̀sìn lé ní ẹ̀dá ló ẹlẹ́ẹ̀kejì abákọ́mọ́dásí bá a ti kọ́ ẹja tó ti sáfùtà kó láti kọ́ mọ́dásí èyí wọn bá ti púpọ̀ àkọ́kọ́ gbọ́dọ̀ wábi tó mọ́ láàpọ̀ mọ́sálásí sí ó sì jẹ́bi tí àwọn èrò máa bọ̀ pàdé mẹ́ ọmọ ìjọ pé àwọn amẹ́kọ̀ọ́ alọ́kọ́dá sínú gbó tó tọ́lá àwọn ẹ̀ńkàtà tẹ̀lú kírun ẹjẹ́ náà èèyàn kọ́kọ́ kí iná ẹlẹ́ẹ̀kẹta kájọ́ bẹ́ẹ̀ káwọn rò pé àwọn àdìkan ni àkáwọn tọmọ àtọmọ wọn wá mú ẹlẹ́ẹ̀kẹrin káwọn máa tọ́jú ẹ̀ àwọn ẹ̀kọ́ tó tún kula bá a ti yọ tó bá a ti yọ nígbà yìí bá a ti yọ léètò bá a ti yọ yàlùwàlá bá a fi yẹn ìgbà mi àmọ́ àti kọ́ pẹ̀lú lórí ẹ̀pẹ̀ ó ti rí. Bàbá láti ọlọ́run. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أول بيت وجعلنا الذي ببركة مباركا وهدى للعالمين آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني àmì wọlé ni àkọ́kọ́ ilé lọ́wọ́ wọ́n pẹ́ sórí ilẹ̀ ìdílé rẹ̀ ti gbé tèmi àkọ́kọ́ ilé lọ́wọ́ wọ́n pẹ́ sórí ilẹ̀ náà ní ilé ọlọ́run mọ́sálásí àkọ́kọ́ tó ilé lọ́wọ́ lórí ilẹ̀ ayé ilé ọlọ́run àkọ́kọ́ ọlọ́run sọ fún wa náà ìtumọ̀ làákà ilé ní mọ́lélẹ̀ ilé ìrìn àkọ́kọ́ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ilé ọlọ́run kágbálẹ̀ rẹ̀ ọmọ bó ní sàrí ní nínú ilé ìyẹn tó sàrí ní ilé ọlọ́run olúwọ̀ nìkan tó lò ó báwo èèyàn ṣe lò ó àwọn aláìka ó lò ó àwọn èèyàn ló lò àwọn dábàá kan dábàá tó ní mọ́lẹ̀ lára ó lò ó lọ́ra rẹ̀. Báwo ni ẹgbẹ́ ọkọ láyé kàábà ni ogójì ọdún tó ti sàgbà méjì sáǹtì sáǹtì ní Jerusalem 4 years onílẹ̀kì lẹ́kọ̀ọ́ gbogbo léwu tó tẹ̀lé mọ́tàlásí kẹta tọ́lọ́wọ́ jùláyé náà ní mọ́tàlásí ẹ̀dá Muhammad ẹ̀yọ́ alábi ń bọ́ ẹni tó lọ mọ́tà ọmọ tó lẹ̀ tán ẹni tí ìlú ọlọ́run tó tó yọ̀dá kálí lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ mọ́tàlásí ayé mọ́tàlásí kíkọ́ onímọ̀jẹ̀mú mọ́tàlásí nílò onímọ̀jẹ̀mú bí wọ́n bá kọ́ ọ́nà àtẹnìọ́kọ́ àtẹnìọ́mù tó fi jẹ́ bẹ́ẹ̀ àtàwọn àbá ní bẹ́ẹ̀ àtàwọn alásàlá tó fi bẹ́ẹ̀ agbọ́dọ̀ sọ àwọn mọ́jẹ̀mú yìí àwọn láàmàkà yìí táwọn akọ́ mọ́tàlásí náà agbọ́dọ̀ máa ṣèmọ́tótó ẹ̀ ní gbígbá ní kíkọ́ ní nínú ní ká máa tún sí ọlọ́run bá ní Ibrahim ní ọlọ́run káyì. وإذ بوأنا لإبراهيم مكان البيت أن لا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل مكان عميق Bahwa ada makanan baik. Jadi maka mempunyai zaman lupa ibu di sentra. Ewu bawa, ewu bawamu, ewu di dalam. Ibu lagi itu kalau kau biji, okan ini dia. Tiba tu kau ini awalnya mau kemana tu ya? Kota kan tu. Apa uang makanan baik? Awal ibu di sentra. Yóò ọkùnrin yóò obìnrin yóò onílé àtàlejò ọdún láti ẹ̀kọ́ yọ ọwọ́ bá ẹsẹ̀ tó yọ yóò bá ẹsẹ̀ gbogbo wa náà. Kí ni wọ́n ní àwọn ṣe ń bẹ́ẹ̀? Àwọn ṣe bí ṣe ìlà. Àlẹ́ àbíkiri kìbí ṣe ìlà. Àìdé wọn láti náà pè sàn mí. Ọ̀yà àtàlù kó ló ń ṣe. الذي كان جانب النص وصورا وقصدنا نعمة قوام المدرسة أي نسيت كمين المدرسة إن نسيت كمين أو قبل في قوام المدرسة يواجه أو يعيب فسطلهم سلكوا لينا يقول ẹwà ní mọ́sálásí
ẹ wá lọ gbọ́ rédíò nínú mọ́tọ́láṣí ìyẹn lè gbọ́ òye tọ́ba ti kó yín mú ọ̀gbọ́dọ̀ gbọ́ mísíkì nínú mọ́tọ́láṣí tọ́ba ti bẹ́ẹ̀ àṣẹwẹ́sọ̀ ìlà ọ̀sẹ̀ bọ̀gbọ̀dọ̀ ọ̀rọ̀ àyàn á ti mọ́tọ́láṣí ẹtú ọdún lè dé nínú ilé rẹ̀ àwọn ọ̀dọ́ ti mọ́tọ́láṣí bí kẹ̀kẹ́ bí nǹkan tí ó nǹkan dọ̀tí àwọn jẹ́sí tí wọ́n rẹ̀ pẹ̀lú lẹ́lẹ̀ àwọn tó gbogbo abẹ́ẹ̀dẹ́ owó tí mẹ́rin tí ó sì mímọ́ tó wà mẹ́rin tí ó dọ̀tí ọlọ́run láti rí ti bí sẹ́yìn àná wọ́n bá fẹ́ kó lé rẹ̀ ti dàbí pé wọ́n tó pàdé ọlọ́run ní ibi tó ti bọ́ lọ sọ̀rọ̀ ibi tó ti kẹ̀kẹ́ bọ́ lọ ibi tó ti sọ bọ́ lọ ibi tó ti rojọ́ bọ́ lọ ibi tó ti rojọ́ ara rẹ̀ tó rojọ́ ọmọ rẹ̀ tó rojọ́ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ bọ́ lọ ọjọ́ ayé rẹ̀ àtijọ́ àti àmà ìdúró bọ́ lọ kí kò fẹ́ kọ́ ọ̀gbẹ́ lóyún àwọn adéwọ́n láti ọ̀rọ̀ lọ́wọ́ sùn sára lè ṣe ilé oorun tí èrè ní ilé oorun ilé ẹ̀sìn ní mọ́tàlásì ẹ̀gbọ́dọ̀ máa bó wọn bá mọ ọmọ mọ́tàlásì ọgbà kíláàsì ní tí èdè tó wọ́n dà ní ẹ̀sán alẹ́ bàbá wa ní ẹgbẹ́ yìí mọ́tàlásì wọn bọ̀ wọn náà ìfá tuntun mẹ́tọ̀ sí ẹ̀dí ìlú ọ̀sùn mọ́tàlásì ọlọ́run. Àwọn asùn láti àwọn méjìlá tó fi mọ́ sọ́ọ̀bù bá pọ̀jù àwọn òkàwọ̀. Wọ́n ní ọ̀gá wà ń gbọ́ ọ̀gá ọ̀wá ìfọ̀ àpàlí ọ̀dọ̀ tó kù lọ́dọ̀ wà wọ́n kí. Àìsàn ọ̀rá ilé fàájì ilé ẹ̀sìn. Wọ́n bá wà lọ́dọ̀ láti ìtẹ́sí kan ọ̀dọ̀ lọ́wọ́ láì fi ọlọ́run. Kọ́ba pé kúránì ló bá tó mọ́tò tó bá rẹ̀ lọ́wọ́ pa lọ́ba lọ́wọ́ ọ̀tún tó kúránì. Ọ̀dà wọn ti ṣe kí wọ́n gbèrè káwọn ọ̀tún kúránì ọ̀dà wọn ọ̀dà wọn wí. Wọ́n ti wọ́n lọ́wọ́ torí pé lọ́dọ́lásí ọlọ́kùnrin rẹ̀ ní gbé bẹ́ẹ̀. Kí wọ́n wí yàrá ọkùnrin rẹ̀ ní gbé bẹ́ẹ̀. Ó ju ara rẹ̀ tó mi lọ́wọ́ ìmọ̀lẹ́ òkè ìmọ̀lẹ́ ilẹ̀ ọ̀tún àti tòṣì. Ká mi ó lè gan. Àwọn tẹ bá fẹ́ wá mi tẹ bá fẹ́ pàdé mi ọlọ́run tẹ bá fẹ́ mọ̀ mí tẹ bá fẹ́ súnmọ́ mi tẹ bá fẹ́ rí mi bí òyò dé. àtìlẹ́yìn àwọn kúrúfà yóò ti dára bí àsìkò yọ̀sẹ̀ bí ó lẹ́wọ̀. ìyá mi kúrú ìwà àṣà ìjọba lọ́kùnrin fi jẹ́ fún ọlọ́bẹ̀yìn àsìkò wọ́n ẹ̀kọ́ ní sọ́lá ti wáyé ìdá ìdàbẹ̀ yàgbẹ́ fún ẹ̀yà ọmọ ìdàdàbọ̀ àbòfin ìgbòlò bọ̀ àbòsọ́. يأتيهم الله أحسن آخره wọ́n lè fi dáhùn bí ẹ̀fọ́ kìíní. والله يرزق من يشاء بغير حساب. ilé ọlọ́run kò ṣeé ṣeré ilé ọlọ́run kì í ṣeré ọ̀dà ilé ọlọ́run kì í ṣeré pátì láti máa fi tó pátì ètò òṣèlú. a lè ṣòṣèlú nínú mọ́tàlásí láti ètò òṣèlú torí tá a bá lè fẹ́ ṣòṣèlú ni wọ́n máa ń lẹ́sẹ̀. ètò mẹ́fẹ̀lẹ́fẹ̀ kan pọ̀ mẹ́fẹ̀lẹ́fẹ̀ àyè ti sọ̀tẹ̀ ní mọ́tàlásí ètò láti bẹ́ẹ̀. àyè kúrò mọ́tàlásí òdodo là sọ bẹ́ẹ̀. àyè sẹ́kì mọ́tàlásí àyè sẹ́kì mọ́tàlásí kúrò àti bẹ́ẹ̀. àwọn ẹ̀kọ́ mọ́tàlásí pọ̀ wọ́n tó bá wà máa gbé ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ lára rẹ̀
wọ́n yẹ pé sádà lùbọ́wọ̀ ń dà ọ́ láàbù àtọ̀sí àbí kíkọ́ ọmọ ìjábọ́ lórí ọwọ́ àfọ̀ láti fi mọ́sálásí. Torí ẹ̀ kékeré ọ̀pọ̀lọpọ̀ sára rẹ̀ fọ́lẹ̀ mọ́sálásí fọ́lọ̀ ọkùnrin máa tẹ́sí làwọn aláìsàn máa tẹ́sí wọ̀. Gbẹ̀yìn lọ mọ́tà ọlọ́run ti dá lọ ẹ̀ẹ́dẹ́ dá mọ́tà láti òkókó mọ́tà máa ro ìtọ́jú ni wọ́n ń tọ́ ní gbogbo wa ni wọ́n ṣe ní tí òkókó wa kàbá máa ro wọ́n gbà ní. Lẹ́nu àgùntẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ láti láwọ̀ ẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n ti gbá ta àwọn ilé mẹ́ta. Bọ́n bá pé lóde wọn dàbí tó láwọn bá wọn kọ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀. Torí wọ́n ti mọ̀ yí pé ẹni àwọn fẹ́ lára rẹ̀ bẹ ẹlòmí ọkọ̀ ń bẹ lórí òkèlè kan ìní wà yóò ti bọ́ ẹ̀ jẹ àbítọ̀ ẹni wá lé nǹkan bẹ́ẹ̀ bẹ lára àwọn kọ́mọ́tì ìnà sí tọ́lẹ̀ ìjọba tó gbogbo ilé tó ti jáde lọ́tọ̀ ọ̀dà ní wọ́n bá tó dé wọ́n á tọ́ta yàrá wọ́n á pàtó nínú dé mọ́ra ọ̀dà. Èyí ó kó ẹsìn lọ́wọ́ ní kọ́mọ wa lọ yìí ṣe lọ́wọ́ kọ́dà bẹ́ẹ̀. Àwọn tó bá bá ọlọ́run kì í tó lérò tẹ́lẹ̀ bá lẹ́yìn káfàmá wa máa ń sàdábà ìtọ́wá wọn bá ọlọ́run tó kó bẹ́ẹ̀. Àdìsí àníwá Muhammadu tí wọ́n máa bá ìkùrán tí wọ́n máa jẹ́ ilé ẹ̀sìn lórí yé. ọ̀rọ̀ ti aláìyá ojú àti. Àwọn màláíkà mo bẹ̀rẹ̀ pé wọ́n ti ẹ̀fẹ́ rí báwo ládàá àwọn ìjọ ìsìláàmù tó ti rí lọ́dọọdọ mo fẹ́ rí àwọn mẹ̀lẹ́ta wa lọ kó báyìí sí àwọn mùsùlùmí wọn fún mi ó lè lọ sí aláìjà ojú òrùkó gbà wọn wá fi ládàá sí ẹ̀dìbọ̀ kan gbà wọn wá mẹ́hàn pé kò yàtọ̀ láti kọ́ sí ládàá rẹ̀ àwọn tẹ́lẹ̀ ní ládàá ẹgbẹ́ kan ló mọ̀ náfìlà tí wọ́n ń ṣe ládàá irun ọ̀hún ẹ̀yà wọn ládàá àwẹ̀ wọn tẹ́gbà ọ̀dá ládàá rẹ̀ ní kódà àwẹ̀ tẹ́gbà ní mọ́ndé àdẹ́tí máa gba ọjọ́ mẹ́ta lóṣooṣù ládàá rẹ̀ ní sàrà tí wọ́n ṣe ládàá ní sàkátà ń yọ ládàá ìyàtọ̀ parí ládàá wọ́n wá fi ládàá pọ̀ kan hàn mí tí àwọn àdìrúmọ̀ ìsìláàmù ọgbà lọ́dọ̀ ọlọ́run lè tẹ̀ wọn. àtàlùkọ́ láti kúrìtù àrùn ọdún mílẹ̀ lọ́sídìí. nítorí wáyé ni ànábì Muhammad lẹ́nu ẹ̀ wá sí mọ́. Èyí tó wá kéré jù dáàkà tó kò tẹ̀lé gan. Wọ́n wá fi hàn tó wọ́n wá fi hàn mí lébi pé bọ́ọ̀lù àtẹ̀yìn bá rí dọ̀tí tó wọ́n bá tó bá mú kó lára rẹ̀ ní. Àtẹ̀bá rí dọ̀tí tó wọ́n bá mú kó àtúnà tó ní lára. ọ̀rọ̀ ti aláìyá tó ló kó òun àti. Ṣé àwọn abẹ́rẹ́ mọ́tàlásí wọ́n ní kò púpọ̀? Àwọn afọlẹ̀ mọ́tàlásí wọ́n ní lára. Àwọn akọ́mọ́tàlásí ṣe ẹni tó wọ́n ń ṣe torí pé ìmọ̀ tiẹ̀ mọ́tàlásí tó bẹ̀rẹ̀ mọ́tàlásí. Àlejò tó lọ lọ́wọ́ ayọ̀ fẹ́lẹ̀ ọkà fún ọ̀sẹ̀ ládà tí ọ̀dà yẹn ló torí pé wọ́n mọ̀ ìyẹn sí ẹ̀yẹ tó ti ládà lọ́dọọdọ. Ìmọ̀tàtọ̀ ládà láti sọ̀rọ̀ yìí kí sàdàkà sí. Ànábì ní káyé ẹ̀gún ìgò èso pléètì àbí tó lè pààyàn láàrin ọ̀nà láàrin títí ọwọ́ bá wọn kó ọ̀nà déédéé ọwọ́ ilé ìdìbò ìrẹsẹ̀ ilé ìpàyàlà ọwọ́ àkókò sọ́dàbà sàrà yìí lọ́nà ìlàwúlò láàrin ọ̀nà kátó wá sọ pé inú mọ́sálásí ìwọ rí ipò ọ̀rẹ́ kù nígbà tí ẹni tó bá mú kókó lọ́nà tó fẹ́ kókó lọ́nà gbalada ẹni tó túbò sáàrin ọ̀nà tó tu èso sáàrin ọ̀nà tó tu tó lè pààyàn sáàrin ọ̀nà kí òun náà gbà ẹ̀ẹ́dẹ̀ ẹni tí tó títì dé gbalada lọ́dọ̀ ọlọ́run nígbà tí àwọn ìjọba gbà bí ẹni kú kan lẹ́kọ̀ọ́ yẹn dáńkájú ẹ̀wù yìí ọlọ́pàá wọ́n gbalada lọ́dọ̀ ọlọ́run wọ́n gbalada lọ́dọ̀ ìjọba káwá wo ẹni tí gbálẹ̀ ọlọ́run tí ń forí ọlọ́run tí ń torí ọlọ́run sí ẹ̀yin balẹ̀ ẹ̀kọ́ oríire o ẹni tí ọba sì máa bá wọn gbà kó lọ́lọ́dọ́ yìí ara ẹ̀ṣẹ̀ àgbò nínú màá gbálẹ̀ lọ́wọ́ tí mi gbálẹ̀ para sí sẹ́dọ̀tì eléyìí náà máa bá bá wọlé rẹ̀ kò ní gbà káwọn ọmọ rẹ̀ bá bá gbà
ìdọ̀tí ní ọ̀nà fífò. ìdájọ́ ọlọ́run ìtúlẹ̀ ọlọ́run ṣe ìkọ́lé ọlọ́run kọ́mọ̀ ní lára púpọ̀ tàbí wí. وعرضت علي ذنوب أمتي. ìgbà tí wọ́n fi sẹ́ẹ̀rẹ̀ wọn àmẹ́ta àti ládá ní ọgbà mo tún wá bẹ̀rẹ̀ lọ́wọ́ màláìkà pé mo fẹ́ rí iṣẹ́ ti àwọn ìjọ mi àti kílẹ̀sẹ̀ tí wọ́n gbà lórí mistake ìjọba tí wọ́n fẹ́ rí àwọn mistake wọn. wọ́n tún wá ń kó àwọn ẹ̀sẹ̀ jáde ìkúbàbẹ́ ìkọ́sẹ́fún yẹn ìṣàbòsíwọ́pọ̀ yẹn ìṣàbòsíwọ́yàwó yẹn ìdàlúrú ìbàlújẹ́ ìjà àbáàmù wọn kò kọjá. wọ́n wá fi ẹ̀ṣẹ̀ tí ń bẹ àti ìyà tí ń bẹ lórí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wọ́n tó fi hàn nábì gẹ́gẹ́ bí ti máa dálẹ̀. فلما رغب أن أعظم من سورة من القرآن أو آية أوتيها رجل ثم نسيها. ìwádìí ẹ̀ṣẹ̀ tó tóbi tó ẹni lọ́kùnrin kéwù náà àwọn àbá àtọ̀nà kéwù bá ń lò ọlọ́kùnrin kéwù ọ̀kẹ́ onígbé ọ̀kà oníkà áyà ẹni àbíkú àtàwọn kùránì nígbà tó tóbi ọ̀sẹ̀ pé wọ́n á ní ọ̀kà ó lòun ti gbà pé ọ̀rọ̀ yóò lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ tó tó. ẹni tó gba àwọn oníkéwù káyọ̀ lọ múra táwọn àbíkú wa ọmọ àdìgbà àtàkà áyà sùnà máa ṣàkíyà ọ̀kadà ìyàwó yóò máa kò sá. Àdébí ní àwọn màláìka sọ pé gbogbo ẹni a bá gbé mímọ̀ fún tọ́pọ̀ á ti sẹ́gbẹ̀ẹ́ kan ìgèdè ní bẹ́ẹ̀ lọ́rí àbá mi kò sí àgùn àríbẹ̀. Ó sì lọ lè fi ní sì jẹ òkè ẹ̀jẹ̀ tó tóbi. Ẹyin ya lẹ́yìn kó àtẹ̀yìn nẹ́sípà tìbí ẹ̀dá fún ẹlọ́gbé kùránì. Ẹlọ́gbé kùránì ó sì tún lórí pé nẹ́sípà àjàgbá ló gbọ́dọ̀ tó náà ń sọ òsì àwọn àgbàlagbà. Sẹ́yìn náà ti ń ṣe ké ẹni tí wòlí máa gbàgbà bẹ́ẹ̀ ṣe lọ. Mo ti fi nígbà náà yín o, wọ́n ti náà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó. Òye ọdún mi ti máa ń bọ̀, ká gbọ́ pé àwọn àgbàlagbà bí kò wá pẹ̀lú ẹ̀sẹ̀ wòlí máa ẹ̀ tàbí. Àkókò wù yín tọ́wọ́ wù yín á mi ní òmìnira dáadáa. Ní ẹ̀ bá tó kura ẹ̀ sàn, á kọ́ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti okun náà wájú àti sinugbe ká tó kù lẹ́yìn ká àbúrò kura ẹ̀ sàn yẹn. Nítorí ìmọ̀lẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ ìmọ̀lẹ̀ àlùfáà rẹ̀ pọ̀. Ẹ̀mí ìjẹ́ bá mọ̀ náà ẹ̀ má gbàgbé ẹ̀ káàdì àdìgbà àti ìdájẹ́ ẹ̀ má tọ̀ ẹ̀ má kà ẹ̀ má ké. Ànábì lẹ́ni tó bá pa kọ̀ọ̀lá níta tó bá pa àti tó kà á ẹsẹ̀ rẹ̀ tóbi pọ̀. قال رسول الله صلى الله عليه وسلم اتخذوا المساجد باللحاف. Ẹ̀kọ́ mọ́tọ́lá ti fi tọ́ bá dáa. ونظفوها وطيبوها. Wọ́tọ̀ ìdìbò wa ẹ bá ti ní ìtẹ́jọ́ ọmọ já kánmúkánmú ẹ bá dé kàbá ẹ bá dé rárá àtẹ́bí gbogbo wa ẹ̀ ká wà lé mọ́ ọ̀hún bẹ́ẹ̀. Ẹ fi sí ìmọ̀ ká má fó oorun ìtọ̀ ká má fó oorun ìgbẹ́. Bẹ́ẹ̀ bá fura ẹni tọ́lẹ́tì inú ẹ̀rọ yẹn jọ kíákíákíá lórí bí oorun kúkú bá wà àwọn àlùfẹ́ kúkú ní ọ̀bẹ bẹ́ẹ̀. Náà ní káwọn àwọn olùsìn kábà bẹ́ẹ̀ ṣèkà eré àkìkà ni wọ́n lọ ṣèkà. Gbogbo òun burúkú ní sẹ́yìn lórí àkìkà. Nítorí burúkú bá lò àwọn àjẹ̀nú burúkú tí wọ́n máa tààrí ní wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá ti jẹ́ kájú ọgbà ẹ̀ẹ́dì wọn ní tóra àwọn ọba wa ìwọ́n wọn ní tóra nígbà ìṣòro dókítà bá ìṣòro. Nítorí tí àwọn àjẹ̀nú dáadáa àwọn láìkì òórùn dáadáa àwọn láìkì ọlọ́run sì láìkì òórùn dáadáa. وقال الحسن رحمه الله وقال الحسن رحمه الله ظهور النور العين تنزل المساجد وعمارتها. ظهور النور العين تẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ sanwó tó bá bẹ́ẹ̀ so ìdí àwọn ọmọdé àjẹ́sẹ̀ tẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ìdí ọmọdé àjẹ́sẹ̀ tó kọ́ bẹ́ẹ̀ ní àwọn kalẹ̀ sáré jẹ́sẹ̀ látàyé ní tó lọ. تنزل المساجد وعمارتها. Ọ̀sẹ̀ kí ẹ máa lọ lé dáwọ́dúrásí. Ọba àgbẹ̀ ọ̀fẹ́ fẹ́ nù àwọn ọmọdé àjẹ́ náà. Mo sì fẹ́ gbé bàtí náà ẹ̀fẹ́dé náà ẹ̀fẹ́délé náà máa gbá ìlú náà ti pẹ̀lú. Wọ́n bẹ̀ ọ́ wọn bẹ̀ ọ́ wọn gbà.
mọ́jọ wọ́n tẹ̀ pé ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ sínú àti gbẹ́lẹ̀ táwọn ẹ̀kọ́ púpọ̀ àmì láti wò ọ̀dà ẹ̀jẹ̀ wọ́n sọ àǹfààní ilẹ̀ gbígbà lọ́dọ̀ láti fún yín ẹ̀jẹ̀ àmọ́lọ̀ ọ̀dọ́ èdè Yorùbá táwọn fẹ́rẹ̀ náà bàbá bàbá wọn adé ní bá túnlẹ̀ sí ẹ̀dàbẹ̀ lóhùn náà nílẹ̀ ké ẹni bá túnlẹ̀ sí ilé ó pé eléyìí jẹ́nẹ́rà ní ọ̀rọ̀ láti ní kankan ilẹ̀ àdúgbò rẹ̀ tó bá ti jọ ẹ̀rọ̀mẹ́ntà mọ́kùnrin máa wọ̀nyí wọ́n náà ṣe sẹ́ńtẹ̀ káwọn ọmọ rẹ̀ kí máa mi ní túnlẹ̀ sí àmì ní túnlẹ̀ sí wọ́n bá fi ọ̀lẹ́ àmọ̀lẹ́lẹ́ àkòrò kóra àwọn ọmọ rẹ̀ pọ̀ látara rẹ̀. abẹ́rẹ́ báyìí ẹni bá túnlẹ̀ sí ilẹ̀ náà ń lè fún bẹ́ẹ̀ bá fẹ́ tó ayé àti tọ́nu ọmọ gbẹ́lẹ̀ tó máa túnlẹ̀ sí àtìlẹ̀ ilé àtúwàsọ pé ilé olóhùn ọ̀dọ́ rẹ̀ sí. ìtàn kékeré kan mo fẹ́ pa fún yìí. Masalasi lorong Allah ẹ̀jẹ̀ ká jẹ́ lọ́mú láti bímọ pẹ̀lú rẹ̀ nítorí Ọlọ́run. láti bímọ pẹ̀lú rẹ̀ Nítorí Ọlọ́run. Láti bímọ pẹ̀lú rẹ̀ nítorí Ọlọ́run. arábìnrin kan ìdààmú bá ó sì ti lówó yìí Nàìjíríà yìí náà ni tó náà ìdókè wá lẹ Yorùbá yìí náà ni ó ti lọ́lá ní owó pọ̀ ọlá pọ̀ àwọn aláàtàsí àgẹ̀rẹ̀ ó sì ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ Ọlọ́run àwọn ọ̀tá wá dìde sí òun pẹ̀lú ọkọ rẹ̀ tí wọ́n jà àwọn ọ̀tá wá dáta rẹ̀ wọn láì pẹ́ láì jìnnà owó wọn ń tán ọlá wọn ń tán wàhálà wọn ń dé ìtìnà wọn ń bọ̀ àwọn jẹ́ nìkan tí ìdíje ní àwọn ẹni Ọlọ́run tọ́ka ẹ̀sìn gún ọkà lílì ọkà àwọn ẹni Ọlọ́run lẹ́yìn pé kó ti lówó ní kò sí wá dé ọlọ́pàá kò sì dáwọ́ ìyá wa tẹ̀lé àbùkù wa lò ẹni tí wọ́n ti dìde fún olè tó mọ́ ní ìwọ̀n kì í mọ́ tí ọba ti so lọ́wọ́ ẹ̀ ẹni ọwọ́ epo ní ara ìbàdàn àwọn ìbánilá ọwọ́ ẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀ kí wọ́n so fún ni wọn ń bẹ lọ ẹgbà mi tó báyìí lórí ìmàdé fún wa bọ ẹyọ lọkàn wa ń lọ ọjọ́ kan àfáàrí nítorí àìní dáadáa lòun náà nípa mọ àfáàrí tẹ́lẹ̀ lọ́wọ́ dáadáa bàbá mi àfáàrí fẹ́ẹ́ fún ẹ̀fọ́ ọdún wa ó sáà ta ẹ̀rù fún wọn ó sáà tàpọ́lé wọn bàbá wọn á ní a wọ́n yá ní ada inú ti àpọ́lé fún báyìí ọ̀dà dàníyàn rẹ̀ ọ̀sàtọ̀ ìgbé tóun tó báyìí báyìí. Bàbá rẹ̀ àbáwá ń gbé kí ló ṣe ọ́ ní ọba fún ìnà ara rẹ̀. Mo ń fi lọ́ta lẹ́ni pé wọ́n ọmọ ìyá ọ̀gá náà. Wọ́n ọmọ ìyá òkú kọ́nà bó ti lè bọ́ fún wàhálà ìwé yìí o. Lọ́ta láti Ọlọ́run. Ọtí ẹ̀gbọ́n tó náà nǹkan ẹ̀ṣẹ̀ tó lọ sá tó onídìdì onígbàgbọ́sọ́lọ́ onígbàgbọ́sọ́lọ́ gbogbo tó lọ pátápátá ní ọ̀padà wá kọ́dà orin tó lọ́wọ́ ti mọ́ ó tún ju ìdí òde tẹ́lẹ̀ lọ ọba lè ṣe tó lè ṣe ó lè ṣe ó lè ṣe kú ojú ọjọ́ òkèsí báyìí orí àwọn ọlá òfin ìtara rẹ̀. Wọ́n lè ṣe
àpàdé látòkè lọ máa lọ gbálẹ̀ mọ́sálásí máa pàmì sí mọ́sálásí máa tàmọ́lẹ̀ sí mọ́sálásí lákàlí mẹ́tẹ̀ẹ̀ta tó mọ̀ ọ̀nà bọ́ bá ṣe òní pẹ́ ní ọ̀hún ìlọ lóhùn bọ́mà ti kéde gbálẹ̀ mọ́sálásí àti kéde máa gbálẹ̀ mọ́sálásí máa gbálẹ̀ mọ́sálásí máa pàmì sí mọ́sálásí máa tàmọ́lẹ̀ sí mọ́sálásí. Ọ̀rọ̀ títí. Tapi balik lagi saya terlalu masuk ke tempat mesti, kalau untuk balik kalau yang mana ini, cuma kita di mulut ini, orang kamu luar, mulut kita, mesti selama luar, menjadi rumah. Tó bá fẹ́ kí gbàdúrà ń bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà ẹ̀ má ṣe já èròǹgbà ẹ̀. Tó bá fẹ́ kí gbàdúrà ń bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Jàbí Buhárika látàdá ìyá àgbà nítorí lẹ́sẹ̀ máa dà ìdá òdà. Jago ni wọ́n tàn jọ náà, ìtìlá ni wọ́n tàn, wọ́n yàwó ìkànnì jọ náà sí. Èyí ni ní ṣe àgbọ̀nọ́gbádé, kò tí ìpọ́nù kan, ẹ̀rọ náà kan kọjá lọ́lé, òun ṣòwò, ó sì lówó lọ́wọ́. Àwọn abọ́lẹ̀ tó fi ń pè wọ́n, wọ́n bá yà sí gbálẹ̀. Ìwọ́n fẹ́lẹ̀ ìwọ̀ ìyá ní ìfúnni ìdàgbà tó tó jẹ́ oláwọ̀lá yìí. Ìwọ́n ọmọ kékeré, ọmọ ní àǹkà ọmọ kékeré, èmi náà ọmọ kékeré. Àánú ọlọ́run wà, tí ọlọ́run wá, yóò bá pè wọ́n. Òun náà lówó bẹ fún. Òun náà lówó bẹ fún. Ẹ dábàá àwọn ìgbà wọn wọlé pẹ̀lú àdúgbò ní àpáyọ ohun wọn lọ, ó náà sáà yóò dáadáa. Bí wọ́n á bí àwọn káàkiri ẹ̀kájọ́ ọ̀gbọ̀n lọ. Ya kembali ni tidak, ya masalah saya adalah taruh di sini lekada. Saya mesti deh, orang perlu orang penilai, ya kita bebas. Kita bebas. Iman tu tulis orang pilih kau, kalau disini rugi, di masalah ni rugi lalu. Bizawi ada satu kali orang emang buat apa? Bagi, boleh jawab ini, boleh jawab apa? Ternyata ini sendirilah. Masalah siapa? Nígbà tí wọ́n lé di ọ̀sà, wọ́n lé di ẹ̀mọ́, wọ́n lé di Ṣàngó, wọ́n tẹ̀wá, wọ́n lọ́dọ̀ sáyìn, wọ́n lọ́dọ̀ aráwọ̀, wọ́n lọ́dọ̀ gbá kọ́dá fún. Ayé àbúrú mọ́sá ìjọba. Wọ́n lé káwọn láàbí sí olórí mọ́sálásí. Ṣàmìjì nàlẹ́ àbúsí ìfẹ́ kọ̀kọ̀. Káwọn gẹ́gẹ́ mọ̀ pé àwọn olórí ẹ̀kọ́ olórí ọ̀sà. Wọ́n lé ìjà bí tọ́jú àbálẹ̀ hàn.
àbí áfúsà ni àìsàn tọ́ba yẹn pé ní àkóhùn ní áfúsà ni àwọn tó ń pàṣẹ mọ́tàlásí áwòrán àmọ́ ní àmúhùn ní àìsàn àwọn tó lè jẹ́ kí mọ́tàlásí máa ṣẹ̀ ní lẹ́yìn mọ́tàlásí ó fi kùn kí mọ́tàlásí ò ní ta ooru kí mọ́tàlásí ò fi ní wó kí mọ́tàlásí ò fi ní dọ̀tí kí mọ́tàlásí ò fi ní bàjẹ́ kí mọ́tàlásí ò fi ní sóògùn ọ̀nà àmàlà bẹ̀rẹ̀ àwọn tí ò ní já mọ́tàlásí gbàgbọ́ wọ́n ti ní mánì sọ́lọ́ wọn. Ọjọ́ kan mọ̀ ọjọ́ pé ìkáfàyé rẹ̀. Wọ́n á bá ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́. Ìgbìmọ̀lẹ́ bàbá wọn ní mọ́sálásí àti inú ẹ̀tọ́ mọ́sálásí ní ká mọ̀ wọ́n bẹ́ẹ̀. Ẹ dákun tó mọ̀ lẹ́yìn ọ̀pá gbé sábà tilẹ̀kùn mọ́lé kí ní ọ̀sẹ̀ rẹ̀ ló wò ó. Ilé rẹ̀ tó wọ́n dá ló sábà tilẹ̀kùn mọ́lé tí ẹ̀sẹ̀ rẹ̀ kan bẹ̀. Tí ìgbọ̀n náà bá gbọ́ owó èèyàn yọ pẹ́pẹ́pẹ́pẹ́ yọ̀pọ̀ ìjẹ̀mú yọ̀pọ̀. Báwọn àtẹ̀tọ́ bá lè gbáwọ̀ ẹ̀yìn ògbénú lé ó gbé àwọn ọmọdé lọ́gbẹ́ máa wà ayé sílẹ̀ ní. Etí máa kọ́ lẹ́nu àwọn ìgboro wọn pẹ̀ wọ́n pọ̀ fún àwọn máa ń dìbò fún un lé ilé bàbá pẹ̀ níwà owó. Àwọn tí wọ́n gbọ́ wọ́n èèyàn àbí ilẹ̀. Ilé kò kí bá gbọ́ wọ́n èèyàn kò ní owó lọ́wọ́ fáyì. Mọ́láṣí ọlọ́run wá kì í tilẹ̀ fún wọn. Ayẹyẹ mọ́sálásí lórí àyíká mọ́sálásí tì ìwọ́n ni wọ́n máa sílẹ̀kùn wọ́n ni wọ́n máa gbálẹ̀ wọ́n ni wọ́n máa pami olùkọ́lẹ̀ tí wọ́n ti wọ́n ra yọ ẹ̀jẹ̀ mi ló ṣe é ká àwọn ẹ̀kọ́ tó ń ṣe pé à èdè wọ́n ni wọ́n máa fọ́n fẹ́rẹ́ wọ́n ti jẹ́ àlùbàlá òpé àti àlùbàlá omi tí gbogbo ẹ̀ káwọn èèyàn máa ń pa fún wọn pé kí wọ́n ti àlùbàlá wọ́n á máa fọ́n fún ẹni tí máa ń bo omi àlùbàlá nínú ìdọ̀tí ní wọ́n tẹ̀. Ẹ wo tọ́jú ẹ wá sí tọ́jú lọ́sùn lè máa tọ́jú máa ń mọ ara wọn lọ́wọ́. Wọ́n náà ní òòsà àwọn kan ní máa ń tọ́jú ní òòsà. Ìdí ti ká ní òkú. Wọ́n tọ́jú ẹ̀ kájọ́ ìtura àwọn ní òkú. Ọlọ́run bá wà lórí ayé lórí. Ẹ wá pàdé mi máa mọ̀ wá pàdé mi máa tọ́jú àti ẹ̀ máa wá mi máa mọ̀ wá pàdé mi. Wọ́n á kàṣà náà. Ẹ máa dáwọ́ sí mọ́sálásí. Wọ́n lè mú yá mọ́sá ìlọ wọ́.
wọ́n wá ní bàbá wọ́n wá wọ́n ti fi tọ̀ kí á fi tóbi lọ́dọ̀ ọlọ́run tọ́jú ọlọ́run lójú tọ́nà lè fi sàánú rẹ tó fi gbà ọ́ lẹ̀ gbogbo wọn láti sí mẹ́rin ní ìpẹ́jẹ́ ló bẹ̀rẹ̀ lọ́wọ́ la tó pa sí gbogbo ẹ̀ ó sì dẹ́kun sí ètò owó lò bí ọ̀sẹ̀ kan tó tó ẹ̀ lọ́wọ́ àkọ́nbíjà fọ́ ẹ̀kọ́ ilé ẹ̀ka wà ní bílíọ̀nù láti lọ́wọ́ bílíọ̀nù lọ́wọ́ sọ́ọ́ àgbà lọ́wọ́ láti pàṣẹ gbogbo lọ́dún láti sí mẹ́rin níjọ́ náà lọ́wọ́ ìyẹn láti ní òkú tó ní 25 lọ. Tọ́lá àti kan ọwọ́ abẹ́ kristiẹ̀ ń gbìlò láti bá jẹ́ àwọn ọkọ̀ wọn lọ. Ọwọ́ àpàtì lọ́dọ́láṣí ọwọ́ nínú àwọn kẹ́ẹ̀kì kékeré ìgbàlódé kékeré láti bá jẹ́ àwọn ọkọ̀ wọn lọ. Kò tí ìkọ́jà méjì wọn pè lọ fún ọmọ wọn kan. Mọ́sálásí ọ̀rọ̀. Sọ wípé ẹni bá tan ìmọ̀lẹ̀ sí mọ́tàlásí lọ́pọ̀ àti máa ń lo ìmọ̀lẹ̀ yẹn màláìka sọ́mà àti àwọn tó gbé ilé àṣẹ ọlọ́wọ́ wọ́n máa tọrọ àforíjì fọ́tọ̀. agbẹ́rẹ́ rẹ̀ ká sẹ́yìn ẹ̀dá tọ́jú mọ́tàlásí ìfúnmọ́ làṣẹ lọ lẹ́nu nínú tẹ̀sí tọ́lọ́ ní orí ìwà mọ́tàlásí wọn lórí àyíká tó ṣe kíá. kọ́lá fi rọ̀gọ́tì kọ́lá fi rọ̀gọ́ wàmí mẹ́rin dájú ilé ìlà nùtìrà lẹ́yìnká ṣùgbọ́n ọ̀lẹ́ àwàmú. wàmí mẹ́rin dájú ilé ìlà nùtìrà lẹ́yìnká ṣùgbọ́n ọ̀lẹ́ àwàmú. bí ẹ máa ń lé àkóso ilé ẹgbẹ́ ọbẹ̀ ṣe kankan àbóṣépè ọ̀hún abẹ́ pọ́ ètò múlẹ̀ lẹ́gbẹ́ òun ṣe kankan àbóhùn ní ṣe kankan ọ̀hún abẹ́ pọ́ ètò ìdílé ká ọlọ́mọdé àti ìmọ̀ṣẹ́ ìṣẹ́yìn. ìṣèlájà fi mọ́tìdé ọ̀gẹ̀rẹ̀ yìí. kọ́lọ̀ mú àmẹ́là àbí àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀lẹ̀ kan kí wọ́n lè tàn sí lékéwú kí wọ́n lè tàn sí mọ́sálásí kí wọ́n lè tàn sí sáwíà jábá ti tàn síbẹ̀ ọlọ́mọ bọ́ pọ̀jù rẹ̀ kó lọ́wọ́ ẹ̀. Nítorí ti ṣe èké kí wọ́n sẹ́kù àbẹ́pẹ́ tó ń sẹ́kù yàtọ̀ fẹ́ rí padà èké yóò lé rí ẹ̀. mọ́sálásí ọlọ́run. Kẹ́lẹ́ pariwo yóò dá o. Mọ́sálásí ní Ádámù ọláwọn ẹ̀kọ́ tí ẹ fi lò rẹ̀. Tí a bá fẹ́ ká tó àwọn olóṣèlú gbà, mọ́sálásí gbọ́dọ̀ tó tó ọgbọ́dọ̀ ti kó àsáyẹ̀. Nítorí wọ́n wà sáyẹ́ǹsì làwọn aláìsàn wọlé jọ. Àmọ́ káwọn mọ́sálásí ká máa lọ lọ́wọ́. Ọmọ yóò lé ọkọ rẹ, ọmọ yóò lé ìyàwó rẹ, dòkókó, ọ̀dọ̀ rẹ, ọ̀dẹ̀ kan, fún ilé ní mọ́sálásí o. Èyí kò ń lọ sí ilé tó ń ṣe gbò, á farabalẹ̀. Gbogbo ọjọ́ gbogbo gbàdúrà ọlọ́run nígbà tí wà ní pọ̀ níwájú adájọ́. Aládájọ́ ẹ̀ ń sọ ọlọ́run. Ìyẹn máa ń pọ̀ jù ọmọ pariwo. Báyọ̀ bá dé àgbẹ̀dì àbìtọ́ nílò náà náà ní kọ́ọ̀lù gbẹ́dọ̀. Àwọn àdébájọ́ lọ́wọ́ àpàlà pariwo. Ọ̀dà yàtọ̀ fún yín mọ́sálásí ilé ọlọ́run yìí ibi tí wọn náà bá sà lẹ́sà lu yàrá rẹ̀ tó fi ṣe mọ́sálásí tó fi gbàjà fún lọ́wọ́. Orí tó ti ń pàdé ọba tó pa ọ́. Májọ mú sílé lọ́bẹ̀. Ẹgbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ló máa yàtọ̀ ààrẹ sí tó gbé jà lọ́wọ́ síbẹ̀. Májọ wọ́n tọ̀ síbẹ̀. Ẹni ẹbí ṣe ọmọ ti jẹ dábí ọmọ. Apáṣẹ ọmọ wọn gbé síbẹ̀. Orí tó tó pàdé wà lọ́dọ̀ àwọn bí tó ti rojọ́ bọ́lọ̀ tó ti gbà lọ́wọ́ ẹ̀ tó ti sọ pé mi ò fẹ́ ilé ọlọ́wọ́ fẹ́ lọ sí. Ìnáwó àtọ́ yìí wọ̀.
láti lọ sí ìgbà ìgbà onígbàgbọ́ ìlú náà ní kò tà wá bí wọ́n yóò pè kó tà pàtó yìí. ọlọ́run ni mo fẹ́rẹ̀ sí máa ń tó àwọn ìfẹ́rẹ̀ àwọn máa ń ṣe ní máa kọ́ ọ̀ma ní owó kọ́ ọ lẹ́sìn kọ́ ọ àwọn ọlọ́lá ẹni tó wá rà náà kọ́ ọkọ́ mọ́ má jẹ́ tó o ọba bẹ́ẹ̀ tọ̀ má jẹ́ ó ta sí aṣọ rẹ nígbà tó bá tó lọ. aṣọ àdúrà rẹ má jẹ́ tó tó lé awọ àdúrà rẹ ètí àdúrà rẹ àyè àdúrà rẹ mọ́sìkìrì ìpàdé rẹ wọ́n wá ní ti dé wájú ọlọ́run kó sọ̀tọ̀ kú lọ́wọ́ olùdíje ní kánú ìdìgbàgbọ́ olóòtú ti fẹ́ bọ́ wà rẹ sọ̀rọ̀. Mama tó lè kí ó ṣe àmì àwọn ẹni ọlọ́run ní gbogbo ẹni bá ti kò sí mọ́lára àbí tí ń kú ọmọ lára àbí tí ń da mọ́lára ní ọmọ ìyá ti dá ní àpẹ ilé ìgbóhùn bẹ́ẹ̀ bá máa ẹ̀fọn láti òde lọ. Wàyà ló dàgbà sórí àwọn ìdàgbọ́ ẹ̀. Gbogbo dáadáa ni wọ́n máa gbé iṣẹ́ tí wọ́n gbé sọ́kàn. Ẹja pa ìjà, ẹja ti tọrọ ní, ẹ̀mẹ́jọ tọ́ lábàtọ̀ yẹn bí akọ́kọ́ lábẹ́jẹ́ àmì àwọn ẹni ọlọ́run yìí. Wàyí kúrò lálẹ́bà àzìnà wà lẹ́bà sáyà. Ẹni rí afọ̀kásọ lọ́rùn wọn, ẹni gbọ́rọ̀gbọ́rọ̀ lẹ́nu wọn, ẹni rí ìfún ìlara wọn. Ẹ̀rù ti mú bí máa lè láàrùn mi. Ìjọba ló àwọn nínú àpá ní àmọ́lọ́wọ́ ni. Báyọ̀ fún láyé òkò alálẹ́bà sáyà. Wọ́n ṣẹ̀tọ́ bàbá wọn, wọ́n ṣẹ̀tọ́ ìyàwó wọn, wọ́n ṣẹ̀tọ́ ọkọ wọn, wọ́n ṣẹ̀tọ́ ọ̀rẹ́, wọ́n ṣẹ̀tọ́ aládùúgbò, ẹ̀ ní gbogbo wọn láì dá alẹ́ bàbáyá lórí wọn kò lè kú bẹ́ẹ̀ nínú. Wàláyà òun fi kọ́ àti ọ̀bí. Àwọn ẹni ọlọ́run wọn kì í kó súnsún mọ́ ipá sẹ́yìn ní ìwò dábàá fi tọrọ mọ́ máa sáré síbẹ̀. Kìrìbù lálẹ́bà àlẹ́wà lẹ́bà láyà. Wọ́n máa ṣe tọ́lọ́run láti fi bẹ̀rẹ̀ gíga táyé àti gíga tàbí àmà. Máa ti sẹ́ lórí kí orí ilé òsè kárí gbogbo ẹlòmíì. Ọkùnrin ńlá gbogbo sàárà gbogbo mímọ́ ni wọ́n máa ṣe wọ́n ní pẹ́sẹ̀ kẹ́kẹ́ wá àsìkò ní àti ìwé ni ọ̀. Ẹ mọ̀ pé èmi ní máa bá ẹ̀rọ lásì. Èmi tó ké ọmọ mẹ́wàá ní sẹ́lábẹ̀ ìdílé. Tẹ́bí lè ti ẹ̀rù tẹ́bí ọlọ́run lé. Ilé ìtọ́jú àwọn tí sẹ́lábẹ̀ ẹ̀rọ ọlọ́run ló sàbẹ̀ òkú wọn. Ó sì pàṣẹ bẹ́ẹ̀. Ìwọ́n tó lọ́ra ni wọ́n lọ máa bá wọn bẹ́ẹ̀ lọ́dọ̀ bá wọn kọ́ ní lọ́dọ̀ máa kọ́ wọn fún àgbé máa sábà àwọn ìrìn ìṣàmọ́dá ní ọlọ́run tó wá ní ilé àjẹkọ̀ wọn. Ọba ní ọba ní ìjà 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 tó sẹ́yìn wọn rẹ̀. Ọba علينا يا مولانا انك تتواب فالنصر المساجد لله والصلوات لله والدعاء لله ورحمة الله والخالق خلق الله كلام الله القرآن كتاب الله وهذا هدي الله نعم عباد الله رفعنا إليك بذكر الله وبشكر الله والحمد لله والثناء لله أوعد للأداء الله نسمى من تجميل وهذا الله الله الله